ìgbẹ́ àfẹwé oko àwa nǹkan ọbẹ̀ wọn ní kójú ọmọ ríbi gbogbo ara lògùn ẹ̀ o. Àwọn ènìyàn ìjọba ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara ni wọ́n ti júbẹ̀ horo látàrí bí àwọn agbébọn bí wọ́n ṣe ń yọ wọ́n lẹ́nu. Àwọn ènìyàn ìjọba ìbílẹ̀ ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń júbà ehoro báyìí tí wọ́n sì ń kó ìyàwó ọmọ àtàwọn ẹrù wọn tí wọ́n ń sá kúrò láwọn abúlé wọn o tó sì ń fi oko wọn sílẹ̀ látàrí bí àwọn agbébọn bí wọ́n ṣe ń yọ wọ́n lẹ́nu. Nínú fọ́nrán fídíò kan léyìí tó gba orí ayélujára tó tẹ àtòtọ́rẹ lọ́wọ́ lálẹ́ ọjọ́ àìkú Sunday ọ̀sẹ̀ yìí láti rí baálé ilé kan ọ̀gbẹ́ni Ganiyu Babatunde tó ń sọ̀rọ̀ níbi fídíò ọ̀hún tó sì ń sọ pé àwọn rọ ìjọba ìpínlẹ̀ Kwara pàápàá jùlọ gómìnà ìpínlẹ̀ Kwara láti jọ̀ọ́ jàre wá dóòlà ẹ̀mí àti dúkìá wọn látàrí bí àwọn agbébọn bí wọ́n ṣe ń yọ àwọn lẹ́nu níjọba ìbílẹ̀ ìfẹ́lódùn. Ó tẹ̀síwájú pé ó ní níbi tóun wà yìí ó ní òkè ọdẹ bùdókọ̀ òkè ọdẹ òun náà ni òun wà o níbi tí ọkọ̀ ti ń kó gba àwọn èèyàn kúrò nílùú láwọn ìlú bíi Sàbẹ Ọlọ́gọmọ Alábẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn èèyàn nílùú abúlé yìí ni wọ́n ti ń di gbádàgbọ̀n tí wọ́n ń kó ẹrù wọn ni wọ́n sì ń sá kúrò níjọba ìbílẹ̀ ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara látàrí bí wọ́n ṣe ní àwọn agbébọn wọn yọ wọ́n lẹ́nu. Ó ní ṣe ni onílé ò lè dúró nílé olóko lè roko olódò kò lè rodò tí oníkàkùn sì ń fi ilé sílẹ̀ báyìí. Àwọn ọkọ̀ lárí tó ń kẹ́rù tó sì ń kó àwọn èèyàn ní ìlú bíi àwọn ìlú tí à ń sọ yìí ìlú bíi Sàbẹ Ọlọ́gọmọ Alábẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Nítorí ìmọ́tótó àyíká ìjọba Kwara ti òtẹ́ẹ̀lì 8 pa ní Kwara. Ó kéré tán ilé ìtura tá a mọ̀ sí òtẹ́ẹ̀lì tó ń lọ bíi 8 ní àjọ tó ń rí sí ìmọ́tótó àyíká nípínlẹ̀ Kwara kwepa ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti tìpa báyìí o látàrí pé wọ́n láwọn tó ní òtẹ́ẹ̀lì ọ̀hún wọ́n tàpá sófin ìmọ́tótó àyíká. Nínú àtẹ̀jáde kan èyí tí igbákejì akọ̀wé ìròyìn fún iléeṣẹ́ ọ̀hún Blessing Ọ̀pádìran ẹnu àtẹ̀jáde ọ̀hún tó fi léde èyí tó tẹ àtòtọ́rẹ lọ́wọ́ ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti àwọn òtẹ́ẹ̀lì náà pa látàrí pé wọ́n tàpá sófin ìmọ́tótó àyíká. Ẹni tó wá jẹ́ gíwá àgbà fún àjọ kwepa ní ìpínlẹ̀ Kwara Ọ̀nàrẹ́bù Jídé Àìná ó ti wá ní ọ̀rọ̀ pé àwọn ti òtẹ́ẹ̀lì pa yìí ó ní àwọn kan mọ̀ọ́mọ̀ káàkàn lọ gbé òtẹ́ẹ̀lì ti pa bí kò ṣe pé wọ́n tàpá sófin ìmọ́tótó àyíká. Gẹ́gẹ́ bó ṣe wí ó ní àwọn ti iléeṣẹ́ ọ̀hún pa kì í ṣe pé bóyá àwọn dúnkùkù mọ́ ọrọ̀ ajé tàbí àwọn kan ṣùgbọ́n o àwọn tẹ̀lé òfin tó gbé iléeṣẹ́ tó ń rí sí ìmọ́tótó àyíká àwọn tẹ̀lé òfin tó dè é ló mú káwọn ti àwọn òtẹ́ẹ̀lì yìí pa látàrí pé wọ́n tàpá sófin ìmọ́tótó àyíká. Ó tẹ̀síwájú pé ohun tó jẹ iléeṣẹ́ ìlógún òun náà ni pé kí gbogbo agbègbè kó máa mọ́ tónítóní kí ìlera tó péye kó sì wà fún gbogbo olùgbé ìpínlẹ̀ Kwara. Ó ní ṣùgbọ́n látàrí bí àwọn iléeṣẹ́ àwọn òtẹ́ẹ̀lì táwọn ti pa yìí wọ́n kùnà láì tẹ̀lé àwọn nǹkan kan tó yẹ kí wọ́n ṣe láti rí i pé ìlera àwọn tó ń wá síbẹ̀ ó wà ní sẹpẹ. Onídìílé yìí o táwọn fi ti òtẹ́ẹ̀lì ọ̀hún táwọn fi tì í. Ó mà ṣe o ní ìpínlẹ̀ Èkó ọkùnrin sonásoná kan ló ń so iná lọ́wọ́ tí iná ẹ̀lẹ́tíríkì lọ́ba gan mọ́ná tó sì gbabẹ̀ lọ sí ọ̀run alákejì. Níbi àṣẹ ń sọ̀rọ̀ yìí ọkùnrin kan tí wọ́n ní ó jẹ́ òṣìṣẹ́ tó ń so iná electrician ni wọ́n ní ó ti gan mọ́ná báyìí o látàrí pé lásìkò tó fẹ́ lè so iná náà ni ọkùnrin ọ̀hún lọ gan mọ́ wáyà tó sì gbabẹ̀ lọ sí àjùlé ọ̀run. Ẹni tó jẹ́ alukoro ọlọ́pàá nípínlẹ̀ Èkó CSP Benjamin Hundeyin ló ti fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Ó ní lọ́jọ́ àìkú Sunday náà ni ọkùnrin ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ tó lọ ní òun lọ bá wọn soná ní agbègbè Ṣàṣà ní ìlú Èkó tó sì ṣe bẹ́ẹ̀ tó gẹmọ́ná lásìkò tó ń so iná lọ́wọ́. Ní báyìí wọ́n náà gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn kan tó wà ní agbègbè náà ṣùgbọ́n o ẹ̀pà kò bóró mọ́ ẹlẹ́kọ̀ọ́rùn ó ti polówó. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ Àtúntò Online TV ojú tẹ̀ fi ń wò wá kò ní di ohun tẹ́ mọ̀ náwó sí.